Báwo ni? Ṣẹ́gun. You're right. Yeah. Báwo ni? Mo wà. Ṣáléwá ńkọ́? Torí ọ̀rọ̀ náà ni mo ṣe wá. Lánàá èmi wà ní class, right? So mo kàn ń gbá ìró níta, wọ́n rò pé kí ló ń ṣẹlẹ̀. So ìgbà tí mo máa yọjú síbẹ̀, mo kàn rí pé wọ́n sọ pé àwọn court guys pé wọ́n lọ sílé boyfriend Ṣáléwá, then wọ́n pa Ṣáléwá mọ́bẹ̀. Ẹ̀dá mi bá mi ṣe ọ́ ìkẹ́ kọ́lọ́kọ́ bí ayé fàmídé bùtẹ́ ayọ̀ ìkẹ́ ọlọ́mọ ọlọ́láyé màmá ya mi lọ́gàn ìkẹ́ ọlọ́kọ́ bí ayé fàmídé bùtẹ́ ayọ̀ ìkẹ́ ọba tó ní ìkẹ́ ìgẹ̀ fi ká mi ìkẹ́ ìgẹ̀ mo fẹ́ ọ́ ibi gbogbo mo bá lọ láyé mi ìkẹ́. Ṣorí, mo feel insecure nínú ilé. Ṣorí, tó bá fẹ́ kí inú mi dùn, tó bá fẹ́ kí n máa sunkún mọ́ lójoojúmọ́, tó fẹ́ máa rí mi nínú ìbànújẹ́ ní gbogbo ìgbà, mo fẹ́ kó lọ tọrọ mi níṣu lọ́kàn. Káàtì ẹni wípé mi ní àwọn òbí mọ́ tó tàn. Ṣé bí mọ́mí àgbà ṣèkù fún mi? Tó ń dúró bí bàbá àti ìyá fún mi. Jọ ọkọ mi ṣàánú mi. Ìkẹ́. Ìkẹ́. Ṣorí látijọ́ tí mo ti pinnu. Tọ́lọ́ndẹ̀ ti fi mí ṣe alátìlẹ́yìn ẹ̀. Èmi náà ti decide pé no turning back. Kó bá lè mọ̀. Tílẹ̀ bá ti mọ̀. Máa gbéra. Máa lọ sọ́dọ̀ àwọn parents mi. Máa sọ̀rọ̀ ẹ̀ fún wọn gan-an. Tí bá kù mbẹ̀, a lọ sọ́dọ̀ mọ́mí àgbà. A ní kí wọ́n mú jọ tó bá fẹ́ wá mọ àwọn òbí. Ó ṣe gan ni. Ṣọ́kùnrin ti balẹ̀ ẹsẹ̀. Ọkùnrin ti balẹ̀. Ó ṣọ́. ọlọ́mọ ọlọ́láyé màmá ya mi lọ́gàn ìkẹ́ ọlọ́kọ mi ayé fàmídé bùtẹ́ ayọ̀ ìkẹ́ ọba tó ní ìkẹ́ ìgẹ̀ fi ká mi ìkẹ́ ìgẹ̀ mo fẹ́ ọ́ ibi gbogbo mo bá lọ láyé mi ìkẹ́. Bẹ́ẹ̀ ni èmi ni sà. Èmi kàn kọjá lọ ní àbáyé ni mo wá rí ẹ̀jẹ̀ tó pọ̀ ńlẹ̀ so wọ́n wá ní pé accident kan ló ṣẹlẹ̀ ibi tí èmi sá dúró sí mo wá rí káàdì kan bẹ̀ mo wá mú káàdì yẹn mo fi trace ibi báyìí wá kí n lè fún wọn ní full information lórí ẹ̀ ṣe mọ̀ pé ojú ló ń rojú ṣàánú. Bẹ́ẹ̀ ni ẹjọ́ jẹ́ kí n wo káàdì yẹn sà. So mo wá ní kí n lè mú káàdì yẹn wá. ẹni sùúrù ẹ pẹ̀lẹ́. Madam. Ìjọ kì í bàjẹ́. Madam. Ara kì í bàjá. Máa jíjọ́ dìde bàbá. Ara kì í bàjá.
máa díjọ́ ó yá mú bàbá o. Ẹ ṣeun àwọn onílé yìí ni mo béèrè Jídé àtìyàwó rẹ̀ àwọn ọmọ béèrè ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti ń wá sí yìí n ò rẹ́ nìkan kan nù wọn mo wá dìídì múra wá lónìí bí a ti ń wò mí ọ̀sán ni mo ti wà ní tí mo ti ń jókòó dé wọn mo ní bó ṣòru dúdú ni wọ́n bá tó wọlé ìhàyín ni wọ́n bá mi torí bí èèyàn ṣe máa ń wáyàn téèyàn wà ní rí èèyàn ní òye mi. ìyá ẹ pẹ̀lẹ́ mà báwo lè ṣe jẹ́ sí wọn mà. ẹ ṣe rí Ìkẹ́ ìyàwó Jídé èmi lẹ̀gbọ́n ìyá rẹ̀ nígbà tẹ́mi fọmú lẹ̀ níyà rẹ̀ gbà ọmọ mi níyàwó rẹ̀ ọmọ mi níyàwó Jídé ẹ dákun sí ọmọ bí ẹ lọ ni. ẹ wò ó mà gbèsè ní ẹ̀yìn ni òbí Ìkẹ́ ṣe ó tó ó ti pẹ́ díẹ̀ tí madam ti jáde nílé o in fact ọ̀sán ọjọ́ kan ni arákùnrin kan wá pẹ̀lú business card ọkọ ẹ̀ so wọ́n ló fọ́dà níbi tí wọ́n ti ní accident in fact ẹni yẹn sọ pé ó kú ló kú. yẹ́ẹ̀ ìkúlẹ̀ abiyamọ mo dáràn mo kú o Jídé ti kú ìyàwó rẹ̀ ń kọ́. ibi tí ọ̀rọ̀ náà tún lè sí nìyẹn mà ṣọ́ọ̀kì nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ló mú ìyàwó ẹ̀ tó dà pé ó ya wèrè. Ìkẹ́ ya wèrè. lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ìkẹ́ ya wèrè. lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ìkẹ́ ya wèrè. in fact ó surprise wa. àwọn bá ṣe lẹ́nu wọ́n lọ́mọ pé ìkà ní àìníkànú. bàtà àwọn ẹtí kẹ̀yìn sí kò kọ́ èmi náà. nígbà tó wọ́n yọ wẹ̀rẹ̀ ẹ̀wọ̀ ọlọ́wọ́ nìkan ìyàwó pé wọ́n lọ́bí ní wẹ́rẹ́. sókè sókè sókè. sókè. ọmọ nìkan nínú lẹ́yìn o. madam kọ̀ọ̀kan ní náà èmi nìkan kọ́ ọmọ ń gbé nínú yìí mi ò mọ̀ yín tẹ́lẹ̀ náà. ẹni mọ̀ gbogbo ọ̀gá ni wọ́n wá àrùn ọmọ aṣọ bọ́ọ̀ ni mi rí ní ìkọ́. kò tẹ́ bá ń wá bí ṣé ti rí mi rí. èmi ní orí o èmi ní orí ẹ̀sìn nìkanú ẹ̀yìn èèyàn wọ̀nyí ẹ̀ẹ́dá ntọ́sẹ̀lẹ̀ ṣe bá bá túdìí èèwọ̀ ọmọ yín ni ó ti wá ìkànnì nínú ilé ẹ̀fẹ́ rárá yín. wẹ́ èmi ò ní wọ́n bẹ̀ ọ́ kódà mi ì lẹ́sẹ̀ bẹ̀. pẹ̀lẹ́nu adùn ṣé dandan ní kára ìyá àfini ìṣẹ̀lẹ̀ ìbàjẹ́ ọkọ ni ara ní ìbàjẹ́ àárín òtí olùgbàlà àgbàlẹ̀ oníwèrè oníwèrè ọ̀rọ̀ ṣì the best lady oníwèrè. ẹ relax ẹ ṣáà máa ẹ má stress ara yín ohun tó ṣẹlẹ̀ sí yín ni pé ẹ ní accident yẹn dẹ̀ pọ̀ dẹ̀ gbogbo ohun tó wà ní mọ́tò yẹn náà kú bọ̀ ẹ̀yin nìkan ni ẹ survive tí ẹ dẹ̀ ní any injury ẹ kàn wá consciously
so ẹ fọkànbalẹ̀ kò sí ohun tó ṣe yín. Everybody kú. Ẹ fọkànbalẹ̀ kò sí problem. Ìyàwó mi wá ń kọ́. Kò sẹ́nìbọ̀ tó ti wá béèrè yín bóyá tẹ bá délé. Ó dáṣẹ́ lè jẹ́ máa lọ lẹ́sìn yẹn jọ. Ẹ máa lọ lélẹ̀ ní but mo ní láti wà ṣọ́ọ̀pù ẹ ti wà ókè dáadáa ẹ ní láti vest